tún ní ká wò ó a rí i pé ètò ìlànà ìgbéyàwó láyé ijọ́ yẹn ó ní ìlànà tẹ máa gbọ́ alárinà ìjọ́hen lóríṣiríṣi bẹ́ẹ̀ yẹn. Bákan náà àwọn ohun ẹnu bíi rárá dáadáa kún àdá àtàwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ ẹ lérò pé Yorùbá sọ nǹkan nù? It's still the same marriage. Láyé ìgbà tiwa bóyá tí èèyàn mẹ́rin márùn-ún bá ti jókòó marriage ti concluded ni. Nísìnyí tí ẹ bá pe party rẹpẹtẹ ẹ lè rí i pé party rẹpẹtẹ náà kó má last 1 year. títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí ìgbéyàwó bàbá Senator Anthony Adefuye ó ti di ẹni ọdún 52 gbangbadẹkùn kedere bẹ́ẹ̀ wò. I've been married now for 52 years. Ìyàwó mi náà ló yìí wà lọ́dọ̀ mi. I've been married for 52 years. We tolerate ourselves, we do everything ourselves and so on and so forth. Ìjọ ta marry church ni ti ṣe. Nígbà tó dẹ̀ wá di alẹ́ reception, bóyá stout àtẹmu lápòpọ̀ tá fáwọn èèyàn. But the marriage lasted 52 years. We are still on it. So it is not the amount of money you spend on marriage. It is not the method of the marriage. It's the love that you show and commitment that you show. Marriage, sọ̀rọ̀ love gbà mí. No, the most important is friendship. Kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, kí ọkọ ẹ̀ kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀, kí ìyàwó ẹ̀ kó jẹ́ ọ̀rẹ́ ẹ̀. Once you are friends, ẹ lè tolerate ara yín. But tẹ́ ẹ bá ti jọ̀rẹ́, love máa ń cause anger ni. Anything tó bá ti ṣe o máa ti bínú. Tó bá jẹ́ ọ̀rẹ́ ẹ̀ kí ló ṣe báyìí fún ọ̀dà. Within 1 hour tẹ́ jà ẹ ti parí ẹ̀. A ti sọ nǹkan tó máa ń pẹ́ lẹ́rìn because you are friends. But people always think is love. Love is an artificial word. Love without friendship is nothing. Kí àwọn ẹwà lé kó máa bínú, kó máa ṣe bá, kó máa ṣe, kí wọn náà máa bínú, kí ẹ máa jà fún 1 week. No. That's not love. But when there is friendship, you can tolerate yourself to any length. To any length. If you see a loved one to misbehave, anger yẹn máa tó pọ̀ tó yẹ pé tí ò bá sí friendship ńbẹ̀, that will be the end of it. So kì í ṣe gbogbo nǹkan míì tá à ń rò àbí tá à ń ṣe àbí tó ń kọ́ wa ló right o. Ìmí ìwà ò máa determine láàánú ọkùnrin ní nǹkan báyìí ni fẹ́ ṣe, nǹkan báyìí ni mo fẹ́ ṣe. And that will be it. So to raise a family, there must be friendship. Love la máa ń pè o. But the cogent word is friendship, then love for one another. Gbangbadẹkùn ni ètò ní Gbangbadẹkùn. Àlejò mi náà ni Senator Anthony Adefuye. Àwọn náà ni wọ́n ti ń bá wa sọ̀rọ̀ láti ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Bàbá, àwọn irú ẹ̀dá wo ni a lè pè ní ọmọlúàbí? Kò sí ẹ̀dá tí ò ń ṣe ọmọlúàbí. Kò sí ẹ̀dá náà tí ò ń ṣe ọmọlúàbí. Ọmọlúàbí is between 2 people. Ọmọ lè jẹ́ ọmọlúàbí sí ẹ, kì í jẹ́ Sátánì sí òun. Ẹ ṣáà wò. Ọmọlúàbí ó depend lórí kí ni bá ṣe ń ṣe síra wa. Àṣepọ̀ Àṣepọ̀ wa.
tí àṣepọ̀ wa tó bá da ọmọlúwàbí ni, tí àṣepọ̀ wa tí ò bá da sètánì ni. Kò tí ì yé yín nǹkan tí mo sọ. Tí àwọn méjì tí wọ́n bá fẹ́ra wọn, yẹ mọ̀ pé wọ́n láti nídìí tí wọ́n fi agree láti fẹ́ra wọn. Tó bá jẹ́ bí after 1 year tí marriage yẹn bá dàrú, tẹ̀ níbi ìdí pa àwọn tó ń fẹ́ra wọn rí ni. Tẹ̀ níbi ìdí bẹ̀ wọ́n tẹ̀ ní fẹ́ ríra wọn, wọ́n tẹ̀ ní fẹ́ tí wọ́n bá so wọ́n pọ̀, wọ́n tẹ̀ oríṣiríṣi nǹkan náà máa ṣe. So ọmọlúwàbí kéèyàn máa hùwà be a normal person. Just behave normally. Do the things that anytime you can face the world and say èmi ni mo ṣe. Ọmọlúwàbí nìyẹn. Nǹkan tó wá lè ṣe lẹ́yìn tó dẹ̀ lè face camera báyìí kó sọ fún wọn pé yes mo ṣe, kó dẹ̀ accept ẹ̀ pé wọ́n ló ṣe. Nǹkan tó bá ti ń ṣe ní kọ̀rọ̀ tó lè face camera kó admit ẹ̀ àwọn ṣe ọmọlúwàbí. Ǹjẹ́ ẹ wá rò pé bóyá ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta kìrìsìtẹ́nì ni, mùsùlùmí ni àti ẹ̀sìn àbáláyé, ǹjẹ́ ẹ rò pé ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ó lè jẹ́ kí ìwà ọmọlúwàbí kó pé pérépéré? Ẹ̀sìn kìrìsìtẹ́nì tó bá jẹ́ pé tòótọ́ ló san Ọlọ́run tó ṣèkà tó ṣe bá. Ẹ̀sìn muslim wọ́n jẹ́ pé tòótọ́ ló ṣèkà tó ṣe nǹkan tó mọ̀ sí Ọlọ́run. Ẹ̀sìn kìíní tó jẹ́ pé tòótọ́ ló ń san Ọlọ́run tó ṣèkà kí ló dé? Ẹbí lágbèjì tí wọ́n ń sọ ní China kan là ń sọ bí Ọlọ́run dẹ̀ gbọ́. Language tí wọ́n sọ ní Amẹ́ríkà kan ni wọ́n ń sọ ní India Ọlọ́run dẹ̀ gbọ́. So kò sí nǹkan téèyàn ṣe, just be a good person. Be good to your neighbors. Be good to yourself. Be good to your family. Ọmọlúwàbí nìyẹn. Èyí ṣe pé bóyá torí pé mo jẹ́ Muslim, torí pé mo jẹ́ Christian. Muslim mi wà tó fẹ́ Christian. Láàárín wọn dẹ̀ dàrú. Lẹ́gbẹ́ pátápátá wọ́n jọ ń ṣe. Tó bá di ìgbà Muslim, ọkọ agbọ̀nà prayer àti ẹ̀dán. Tó bá di ìgbà Christian, ìyàwó á lọ sí church. Mo ti ẹ̀ mọ ẹni tó become minister wa tí ìyàwó ẹ̀ jó lórí church. Ẹkùn náà wò lórí ní Mùsùlùmí ni. Àárín wọn dẹ̀ dàrú. So depends on you, the way you take your life, the way you do things. Just don't do evil, that's all. A ti ẹ̀ ń gbọ́ àhesọ kan, àwọn èèyàn sọ nípa ààrẹ wa pé ààrẹ ta ní yìí tún yàtọ̀ o. Ó ti jẹ́ pé owó epo ó sì ń lọlẹ̀. Pé ààrẹ dúró pé tó dúró tán wípé kó yẹ àwọn tún ìlú Nàìjíríà ṣe. Àwọn kan ti ẹ̀ ń sọ pé yágbóyájù ni ààrẹ wa yìí o. Bàbá ẹnu àgbà lobì ń gó sí, ẹ̀yin náà ẹ bá mi dá sí. Ààrẹ wa yìí Ọlọ́run ló lè mọ ibi tó ti wá o. So most of the things tó ṣe alẹ́lẹ́mì ló ṣe ni ìjọba yẹn ti collapse. Ìjọba yẹn ti collapse. Ká túbọ̀ máa gbàdúrà k'Ọlọ́run fún ṣe. Owó epo ti ń wálẹ̀ kó túbọ̀ wálẹ̀ sí. Ṣé rí minimum wage yẹn ó sì ní kó lọ sókè díẹ̀ o. Kò sẹ́ni tó lè feed family lórí 72,000 naira o. So a ní láti iṣẹ́ lórí yẹn kó lọ sókè díẹ̀. Kò lẹ́yìn yẹn ààrẹ wa try o. Ọlọ́run ló ń fún ṣe. Ọlọ́run náà túbọ̀ máa fún ṣe. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìjọba tó wà ń tà because a rí i pé gbogbo ìgbésẹ̀ tó ń gbé
láti jẹ́ kí aráàlú kí wọ́n ní progress. Àdúrà wa dẹ̀ ni fọ́lọ́run pé ìjọba Tinubu kọ́lọ́run bá wa ràn lọ́wọ́ láti tukọ̀ Nàìjíríà. Àtàwùsá o àti Yíbò àti Calabar everybody tá a lè pè Nàìjíríà kọ́lọ́run bá wa ṣe, kọ́lọ́run bá wa fún ní òye àti ọgbọ́n tí ó fi tukọ̀ Nàìjíríà tọ́lọ́run dẹ̀ jẹ́ kó ṣe àṣeyege. Wọ́n nígbà táwa ti mọ̀ gọ́vnà láti rí i pé èèyàn tí kó fẹ́ jẹ́ kí ẹnìkejì kó dáa fún un nítorí gbogbo ìgbà tá a máa ń lọ ọbẹ̀ táwọn kan bá wá láti ìta tí wọ́n wá bá tí wọ́n bá ń lọ á jẹ́ kó yá wa tá à ń wá pé sáwọn eléyìí lè ṣe èèyàn ni ẹ jẹ́ kí wọ́n mọ ìjọba ara wa o ẹ mí sáwọn náà lára so àtìgbà yẹn lèmi ti láìkì ẹ̀. so èmi rò pé ká máa gbọ́ ká máa advice àwọn leaders wa so that Nigeria no máa dá. wọ́n try náà wọ́n ń gbìyànjú torí ẹ mọ̀ nǹkan tó ti bàjẹ́ ti pẹ́ kò easy fẹ́yàn kan láti kàn wá lálẹ́ ti kàn wọ́n ń ṣe magician so kò easy anyway but as time goes on mo mọ̀ pé everything tó le kókókókó nílùú yìí ó ń bọ̀ wá dẹ̀rọ̀. ọ̀kan fojú sí gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí 72,000 naira ẹ wá fẹ́ rẹ́ǹtì yàrá ń sìn èlò ló fẹ́ wọ yàrá èlò làwọn ọmọ fẹ́ fi wọ mọ́tò lọ sí school èlò ni wọ́n fẹ́ fi jẹun báwo ni 72 ṣe ń tó most of our workers àwọn tó yẹ pé àti ẹ̀sùn 72 táà ń sùn jù bẹ́ẹ̀ lọ ibi iṣẹ́ ni wọ́n ń sùn weekend ni wọ́n ń lọlé. ṣé káwọn kan máa yan gbogbo káwọn kan máa ránlẹ̀ kò dáa ẹ jẹ́ ká ṣe é kí inú àwọn èèyàn bá ti ń dùn sí wa kò sí problem kò tó bá wùn ilẹ̀ lè ṣe. So let's bring the minimum wage to a living wage. Living wage ni owó tí èèyàn máa gbà tó yẹ pé kí nǹkan tó ń ṣẹlẹ̀ o lè tọ́mọ o lè tọ́yà o lè sanwó ilé ìyẹn náà ń pè ní living wage. ẹ bá ra àwọn èèyàn tó ń sọ pé àwọn lọ Canada àwọn lọ kíní kan ó sọ pé ẹni libra lọ ṣe o because the living wage is high. So tí wọ́n bá lè tọ́jú owó yẹn díẹ̀ kan wá kó wá bí á wá dàbí owó ńlá á dàbí pé ó pọ̀. Àrẹwà yìí Ọlọ́run àtúbọ̀ bá máa tọ́jú ẹ̀ Ọlọ́run àtúbọ̀ bá máa gbé sókè gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n fẹ́ ṣe kú wọ́n fẹ́ ṣe gbá Ọlọ́run àtúbọ̀ bá máa pèsè ẹnu wọn kọ́ jẹ́ kó tiẹ̀ ṣiṣẹ́ ẹ̀kọ́ ṣọdún mẹ́jọ àárí yàtọ̀ ẹ̀ pé ó máa yàtọ̀ ó dẹ̀ ti ń yàtọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ó ti ń yàtọ̀ gbogbo ẹ̀ ti ń da Ọlọ́run á jẹ́ kó túbọ̀ dà jù bẹ́ẹ̀ yẹn lọ sí yẹn ni ló ṣe kókó jù bẹ́ẹ̀ wọ́n kọ́ bá wa rí sí minimum wage yẹn kó jẹ́ living wage yẹn nìkan ni problem tí mo fi pé a ṣì ní so gbogbo wọn náà ń ṣe gbogbo ọ̀nà ti dancing everywhere wọ́n ti tún ṣe ìgbà ẹ̀yìn àbá tọ́nà ṣe ẹbẹ̀ yẹn ló máa rìn lórí ẹ̀. ó dáa bàbá October ó ti dé tán Nàìjíríà pé ọdún mẹ́rìndínláàádọ́rin kí ni ìwòye yín. We are doing well. Wàá jẹ́ 66 wàá jẹ́ 65 wàá jẹ́ 64 pé àti ìwà lójú kan we should clap for ourselves. We are 3 different races and for 66 years we have been able to manage ourselves. Ó yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ yìn Ọlọ́run pé ó sọ wá pọ̀. We have done very well. Even àwọn little countries Africa ṣe pé èdè kan náà gbogbo wọn sọ wọ́n jà wọ́n túká para wọn ṣe gbogbo ẹ̀ Ọlọ́run ò jẹ́ kí yẹn ṣẹlẹ̀ láàrin wa ń bí ó yẹ ká yin Ọlọ́run ó yẹ ká yin ara wa
We have been able to stay together, live together, and bind ourselves together. Ọlọ́run àtúbọ̀ máa fún wa ṣe. So a lérò pé ẹ gbádùn ètò wa. Kí wá ní ìmọ̀ràn yín fún gbogbo àwọn tí wọ́n ń wo ètò yìí, pàápàá jùlọ àwọn ọmọ Nàìjíríà lápapọ̀? Àwọn ọmọ Nàìjíríà, Ọlọ́run àtúbọ̀ máa gbé wa ga o. Àmín. Ọlọ́run á ràn wá lọ́wọ́ o. Gbogbo wọn tá à ń ṣe, Ọlọ́run máa fi ètò sí fún wa. Tó jẹ́ pé láti máa lọ sókè ní lágbára Ọlọ́run. Ó dẹ̀ dá mi lójú pé gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà lóyìnbó, wọ́n yìí máa padà wá sílé, wọ́n máa rí pé ilé sàn ju oko lọ. Mo fẹ́ sọ gangan fún yín. Àwọn ọ̀rẹ́ yín tí wọ́n fi yín lẹ̀, tí wọ́n lọ, tí wọ́n bá padà wá, yóò wọ́n bẹ́tà jù yín lọ. Bẹ́tà. Ẹ rí i pé léèsì tí wọ́n wọ̀ kúrò ní Nàìjíríà, òun náà tún máa wọ̀ padà wá. Wọ́n bá padà wá. So what's the use? Mo lọ abroad, mo lọ sígbà, mo lọ sẹ́yìn. Ẹlòmíì tó wá kàn tẹ̀ ti rí pé òun rí visa báyìí, gbogbo nǹkan tó kù. Ẹnìkan ó rí visa, he was a bank manager here. Wọ́n dẹ̀ gba visa. Ó bá mú ìyàwó àtàwọn ọmọ ló sẹ̀ǹdẹ̀ sí ọ̀hún. Gbogbo nǹkan tó ní ló tà, ó fi owó yẹn ránṣẹ́ sí wọn lọ́hùn. Ìyàwó yẹn ṣí hairdressing salon tó yẹ ti ń ṣe dáadáa lọ́hùn, so on and so forth. Bàbá bá ta ilé tó kù, ló bá gba ó resign, ló bá ìyàwó lọ́hùn. For 6 months kò ríṣẹ́. Ìyàwó dem progress ṣe nígbà tó yá, ó bẹ̀rẹ̀ sí ní help ìyàwó ní saloon, ẹni tó jẹ́ manager bank ni o, so on and so forth. Nígbà tó yá, ìyá bẹ̀rẹ̀ kẹ́dẹ̀ wọn lọ́hùn, tọ́lọ́pàá bá ti pé, tí obìnrin bá ti pọ̀ ọlọ́pàá, ọkọ yẹn máa mú lọ ní sí nǹkan tó wọ́n bá mú lọ. I think he had a stroke. Wọ́n bá mú lọ. Nígbà tó wá gbọ́ pé woman yẹn fẹ́ ṣe 50th birthday, ìbá owó tó ní wá lọ fura pistol. Bá dress, wá gbé sórí wheelchair, bá jókòó lé. Nígbà tó dé ọ̀tọ̀ fẹ́ ṣe kí wọ́n fẹ́ kó wọlé, ìyàwó òun ni àwọn ló bí gbogbo ọmọ fún un, wọ́n jọ ọ̀kan yẹ kó wọlé, wọ́n yà jẹ́ kó wọlé. Nígbà tí wọ́n náà fẹ́ gé kéèkì, wọ́n yẹ gé kéèkì, wọ́n yẹ kó ṣe dìde lórí pistol nìyẹn, tó pa ìyàwó yẹn, tó pa ara ẹ̀. So when you go abroad, ẹ máa rò dáadáa kẹ́ ẹ tó ṣe. Ìwọ tó lọ́n pèsè fún tó di bank manager, tó nílé kìí ṣe ẹ̀kan kìí ṣe méjì. Ó wá fẹ́ kúrò ńbẹ̀ lọ máa ṣe lébùrà ní London. Ẹ jẹ́ káwọn ọmọ máa rò dáadáa kan tó decide. Ẹ lè lọ ṣọlidé ńbẹ̀. Àbúrò àyìn náà lọ ṣọlidé ńgbà táwa kékeré, àtòrí ẹ̀ jókòó sọ́hun. Nígbà tí èmi wà kékeré tí mo lọ ṣọlidé, mo apply sí British Army, wọ́n dẹ̀ gbà mí. Ọkàn tó lọ́n fi bá mi ṣe ni pé ìjọ tí wọ́n wálé láti wá fún mi ní lẹ́tà, brọ́dà mi tí mo dé sọ́dọ̀ ẹ̀ kò sí ń dé, tí àwọn kan máa ń lọ ibi iṣẹ́, wọ́n lè wá ibi iṣẹ́ for 12 hours. Wọ́n ṣe dé báyìí, wọ́n náà wọ́n bẹ̀rẹ̀ èmi náà rẹ̀. Wọ́n dẹ̀ yọ lẹ́tà ní fún mi, wọ́n dẹ̀ gbé bẹ̀rẹ̀ fún mi straight away. Ẹni tó mú wá pé òun náà attach sí mi, pé mọ́tò mi rẹ̀, pé wọ́n ní kàn wá gbé mi, wọ́n á bẹ̀rẹ̀. Mo ní no, mi ò lè wá bẹ̀rẹ̀ lẹ́nu yìí o. No.
jẹ́ kó tó bí 1 week. Àwọn oníyàwó tí ó pé ṣé pa ni 1 week kó padà wá. Ó bá lọ. Ó yẹ lọ báyìí. Manchester ni brother mi ń gbé ìmọ̀ ẹ̀. Mo yẹ kó gbẹrù mi nìyẹn tí mo sá lọ sí London lọ́dọ̀ ọ̀rẹ́ kan. Ẹ jẹ́ kó rí lẹ́tà yẹn o. So within 1 week tí wọ́n ṣe gbá yẹn wọ́n ti padà sẹ́kọ̀ọ́. If not, I would have been in Nigerian British Army. Bóyá lólu ẹ̀ máa ráàtì ju lieutenant lọ. So you have to be determined what you want. Àwọn èèyàn wọn mọ iye ara wọn tó bá wà bí. There was a doctor tó ń ṣiṣẹ́ ní Mikio. He was my doctor. Was brilliant young girl. Tó bá yẹ dé gbéra pé òun lọ sí Canada. Má lọ wọ́n mọ èyí tó ń mẹ́kì kíní ń bì. At that time táwọn èèyàn ń gba bóyá 200,000 500,000 ló ń san fún ní Mikio. Òun lọ nígbà tó dọ̀hún. You have to pass their exam kó tó lè ṣiṣẹ́ as a doctor. For 1 year kò lè pass exam yẹn. Ọmọ tó brilliant ní gidi gan tẹ́lẹ̀. Kò lè pass exam yẹn. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lẹ́tà wọ́n send owó sóhun wọ́n ṣe owó ẹ̀ sóhun náà sóhun. So kò abroad ò rí báwọn ṣe imagine báwọn èèyàn ṣe imagine o. Kò rí bẹ́ẹ̀ rárá o. Àwọn èèyàn wa lọ́n lọ ń ṣe lébùrà ni o. Ó tẹ̀ ṣe lébùrà bí nílùú ẹ̀ iyì wà ń bẹ̀. Wọ́n á tún máa wù ẹ́ bẹ́ẹ̀ ni pé dúdú ò ń ṣèyàn. Gbogbo wọn á sọ pé àwọn lọ Canada ẹ̀ náà fọmọ yẹn wà ní Canada. Ẹ bá wọn bí wọ́n pè ń ṣáṣí wọn inú gbó tó yẹ pé àìsí ibẹ̀. Irú bẹ́ẹ̀ náà kó wọn sí o. So ẹ bá sọ fún àwọn wa kí wọ́n ní sùúrù. Wọ́n tẹ̀ fẹ́ jápa wọ́n kọ́kọ́ ṣọlé lọ́bẹ̀ náà kán lọ wo bó ṣe rí. Because by the time you sell everything you have and you go there, it will be difficult for you to come back. Ìyẹn la máa bá àwọn ọmọ wa sọ. Èkó dùn, Nàìjíríà dùn bàjẹ́. Nàìjíríà kò sí bó ṣe lè pọ̀ tó ebi ò lè pa ẹ́ kú. Because we live family way la fi ń live Nàìjíríà. Wà á lẹ́nìkan tó máa save ẹ̀ ṣáà ni. Bẹ́ẹ̀ni. Wà á lẹ́nìkan ó yẹ sísá ẹni o ó yẹ àbúrò ẹni o ó yẹ ọ̀nkù lẹ́ni o. So wọ́n sọ pé àbúrò mi lélẹ́yìí òun gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí. So we live a family type of thing in Nigeria. Kò tó bá dọ̀hún gbogbo owó tó kó lọ àwọn tó lọ bá tán bá ti ná tán báyìí wọ́n máa lé síta ni. Because they cannot afford láti maintain it. Àwọn tó yẹ pé tí wọ́n jáde yàrá ẹ̀ wọ́n máa paná ni. Wọ́n fẹ́ wọ the next one àtọ̀ náà yẹn. Everything is control. Bàtà bá tètè sọ fún wọn sí gbogbo wọn á lọ sọ́hun wọn á di pé most of the children tó wà níbẹ̀ asylum náà wà o. Wọ́n kàn máa fún wọn lówó wọ́n máa lọ kiri wọ́n máa ṣe gbá wọn á máa ṣòwò. I'm not saying you should not go abroad. When you want to go, make sure you are ready with iléeṣẹ́ good employment ó máa ṣe lọ́hùn and so on and so forth. So wọ́n dẹ̀ ti ṣe to make owó gbúgbò ìpírí máa bọ̀ síbí kó wá invest ẹ̀. And when you are there, opportunity pọ̀. Àwọn tó ń tajà tó ń kó wá bí o lè lọ bá wọn kó di agent wọn kó padà sí Nàìjíríà kó máa ṣe. Èyí pé kó máa purọ́ fún wa bí pé London is this, America is yours, Canada is irọ́ náà ń pa fún wa o irọ́. Wo lọ ṣọlé lọ́dọ̀ wọn o lo 2 weeks ò ní rí wọn ju ẹ̀mejì lọ. Ò ní rí wọn ju ẹ̀mejì lọ. Torí wọ́n ti lọ láàárọ̀ ó dòru kan tó dé yẹn wọ́n ti sùn. Kó tó jí wọ́n ti lọ again. Wọ́n débi tí wọ́n máa brag America ìyẹn ni line down wọ́n máa ń jẹ́ oh my God. May God should continue to protect and guide us. Amen. That's all. Amen. Ẹ ṣeun gan ni ẹ kú atótónu láti ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Ẹ ṣé púpọ̀. Ọlọ́run àbúrò máa gbé yín sókè. Àmín. Ọlọ́run á máa darí yín. Àmín. Ẹ̀ ní ṣíṣe. Àmín. Owó ẹ̀yin tẹ̀dẹ̀ ń wà náà
Ọlọ́run á jẹ́ ká kọ́gbọ́n nínú nǹkan tá a sọ yìí o. Ọlọ́run náà á dẹ̀ wà pẹ̀lú yín o. Ọlọ́run á dẹ̀ wà pẹ̀lú yín o. Ọlọ́run á gbé yín ga. Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ máa lọ sókè, òkè òkè lẹ́wọ̀n máa lọ. Nàìjíríà náà kẹ̀ kò ní ṣubú o. Àwọn máa lọ sókè, àwọn máa lọ sókè ni. Bó ṣe rí lọ́la ó máa ju bó ṣe rí lénìí lọ. A dúpẹ́ gidigidi lọ́wọ́ bàbá wa tí a ti jọ ń sọ̀rọ̀ láti ibi ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn. Kódà mo gbádùn ọ̀rọ̀ wọn púpọ̀. Tó Sherifat Ọmọnìyí Ògúnṣolú ni èmi ń jẹ́. Mo lérò pé ẹ gbádùn eléyìí. Tó bá tún di ọjọ́ mi kẹ́ tún pàdé wa. Ẹ ṣeun dádì, a máa rí yín bá o. Thank you. Ẹ ṣeun sà. Thank you.